وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. Ada kọ́kọ́rọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ, àlékún ìkẹ́ Ọlọ́run, orí ajẹ́jẹ́ tọ́ Ọlọ́run, ọba bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Òní ni yawmul Jumu'ah, láàrin ìrànmọ́ gómìn sí ìṣà a máa ń sí àlàyé ọ̀rọ̀ àkídà, ọ̀rọ̀ ìgbàgbọ́. Ó ní a máa ń sí àlàyé fún wa tírà tí a ń lọ báyìí. ونسرى تهذيب تسهيل العقيدة الإسلامية سيفاوى عبد الله ابن أبي العزيز الجبرين حفظه الله تعالى. ابتي عبادر عن أدي ورنفى الولاء والبراء. الولاء والبراء كما ترى يسواجي ìpìlẹ̀ kan tó pàtàkì púpọ̀ ní nínú ẹ̀sìn wa, lẹ́yìn tí a sàfẹ́kù rẹ̀ lẹ́nu àwùjọ mùsùlùmí lápapọ̀, kìí ṣe Nàìjíríà nìkan. Kìí ṣe Nàìjíríà nìkan, gbogbo ayé ni wọ́n láti sàfẹ́kù kan yìí. yẹ ló fa ní àwa mùsùlùmí fi lẹ Islam ọlẹ, ó ní ọlẹ orígbà mùsùlùmí láàbí strong pàtó sí àdúwàlá wọn ọ̀ àti sàlàyé ìtumọ̀ rẹ̀ fún àwa. Ibi tí a dé asọ́pẹ́ sánpẹ́ ní alwala ó là ń sàlàyé lọ́wọ́. Oníkánlẹ́fẹ́ mùsùlùmí, bí ẹ bá ti jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀. Nínú àwọn akọtórúpọ̀ máa níní mùsùlùmí ó ní ìrànlọ́wọ́ nígbàtí bá dé bùkátà àti ìrànlọ́wọ́ wa. Lára rẹ̀ ìṣe nàṣíhà fún nígbàtí bá níbi nàṣíhà, a sì máa ṣàánú ẹ̀. wọ́n ní amma
إذا كان المسلم مصرا على شيء من كبائر الذنوب tabawa rí pé mùsùlùmí ó ti ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kàríbà gẹ́gẹ́ bí mùsùlùmí ti ń jẹ rìbá àwọn ọ̀nà tí ẹ fi ń jẹ rìbá lónìí ó pọ̀ lẹ́yìn tó yẹ pé àwọn tax náà wọ́n ti jà láàká ìwà lógún àwọn arìnrẹ́ bí ẹ̀tọ́ ẹni tí ó sọ pé ẹ̀tọ́ lónìí àwọn yóò ti mọ̀ ẹni gẹ́gẹ́ bí ẹ̀kẹ́ èèyàn ìṣẹ́lẹ̀ ìsìn gbádùn báyìí nínú àwọn ọ̀nà tí ẹ fi ń jẹ rìbá lónìí ó ní kẹta àwọn ẹ̀pẹ́ ní cooperative kọ́lọ̀ bàbá ti dáadáa fáwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí tí wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti rí kíní gẹ́gẹ́ bí opportunity kọ́lọ̀ ti bá tàbí dáadáa fáwọn àfáà náà ìsìláàmù náà gbé ìkalẹ̀ èyí tẹ́ ń pé cooperative yìí oúnkọ́ cooperative rí bá lélẹ́ yìí kápẹ́ tẹ́ ń pè bẹ́nu ọ̀dá ìsìláàmù gbé cooperative kalẹ̀ dá òun lẹ́fì máa rí ní ọ̀pọ̀lọpọ̀ ministry lónìí táwọn mùsùlùmí tí wọ́n ní kílẹ̀ pé wọ́n Muslim Islamic Cooperative now tí wọ́n rí kọ́dá àwọn tí èsè mùsùlùmí wọ́n rí pé náà bẹ́ẹ̀sì bẹ́ẹ̀sì èyí tọ́lọ ń sàlẹ́sà èyí tí wọ́n rí pé àwọn ẹgbẹ́ kalẹ̀ wọ́n rí pé ìnira ní kìí sí cooperative so nínú àwọn ọ̀nà tí ẹ fi ń jẹ rìbá lónìí ó ní kéèyàn máa ṣe cooperative tí ó kìí ṣe Islamic cooperative ọya 20,000 wọ́n lọ fi 200 naira àbí 1,000 ọ lékún bọ́wọ́ mú àsanwó yìí náà yóò máa lé so ìbánu mùsùlùmí tó máa ń jẹ́rù rìbá yìí ẹlẹ́ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá ló kó sí báwo láti bárò mùsùlùmí báyìí lò wọ́n lọ́wọ́ fẹ́ sàlàyé fún wa àmọ́ kákan sàlàyé tó jẹ́ rìbá nínú àwọn ọ̀nà táwọn alẹ́ ti kó sí táwọn ti kó sí rìbá lónìí òun ni kíyàn ó ra masíìnì àbí bàjáàjì lẹ́pẹ̀ bàjáàn kí ló fẹ́ pè kẹ̀kẹ́ mọ́lúwá kẹ̀kẹ́ àlàáfíà kẹ̀kẹ́ lẹ́rí bọ́mẹ́ ọmọ Nàìjíríà kẹ̀kẹ́ àlàáfíà tí ẹ̀má báyìí bá tẹ́lẹ̀ yóò jábọ́ ní kò sí kẹ̀kẹ́ mẹ́ so kẹ̀kẹ́ àlàáfíà náà lọ́nà pẹ̀lẹ́ ọlọ́run já pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọgbẹ́ ṣe wá rí ìjọba Nàìjíríà ọ̀dá ọlọ́pọ̀ sí ìjọba tó dá fún wa ẹnìkan ní sọmí yóò ní gbé bọ́bá gbé kẹ̀kẹ́ àlàáfíà ìkalẹ̀ fún yẹn nítì 9 kíníkì 900,000 naira aláì 900 kẹ̀kẹ́ tí è ti bọ́ọ̀sì ìmọ̀rú àwùjọ tá bára wa yìí àwágún òfẹ́ràn ara wa ká tó lọ bá gọ́ọ̀mẹ́ntì àwágún òfẹ́ràn ara wa ẹgbẹ́ àlà ń tẹ́lẹ̀ fún wa wọ́n ní kí ọ̀nà tí àwọn èèyàn tó ń rìn tẹ́tù fi ń rówó lélẹ̀ yìí wọ́n sì fún wa gbé lé àwọn èèyàn ti sọ́ di ojú ọ̀nà ní tẹ́tù fi rí owó tọ̀ ibi táwọn lọ ni pé àwọn tí wọ́n ń fún àwọn èèyàn kẹ̀kẹ́ pé ẹgbà kẹ̀kẹ́ yìí ẹ san padà ẹgbà kẹ̀kẹ́ yìí ẹ san padà ẹgbà kádà yìí ẹ san padà ẹgbà táìsì yìí ẹ san padà ìfún wọn ní kò sí tó burú bẹ́ ìsìlámù fẹ́ bẹ́ẹ̀ àmọ́ ẹmọ́ nira yín la ilé wọn ń ta gbogbo agbóló nílá bí ẹ bá ṣe pé Nàìjíríà tí ò gbádùn àwọn náà lè tó kí ní bẹ́ẹ̀ kẹ̀kẹ́ náà fẹ́ tó bí wá di pé mo lè ó ti san mo ló fẹ́ rí san ibi tí wà láwọ́ wà ní pé tí àwọn alọ́gbọ́n ni pé ok ẹra masíni ẹra kẹ̀kẹ́ mọ̀kẹ́ iye tẹ́ bá rà ẹwà fẹ́ gbé fẹ́ lòmí ibi tí àwọn alọ́gbọ́n nìyẹn bọ́n ṣe gbé fúnyàn ní 9
náà owó lọ́sí ní wọ́n rẹ̀ tó ní kọ́ sọ lábẹ́ pọ́ǹsì bísínẹ́sì àní láìfí sí ọ wọ́n a máa dáwó ìpadà sòkò tí ìdí rìbá ọta fún ìbò lọ́ra bẹ́ẹ̀ bá sí sòrò ìjẹ́rẹ̀ ni ọwára ń tírí ọrẹ ni ọ̀rá tẹ́lẹ̀ kan ni ó pè ló rà àmọ́ ọ̀nà tí wọ́n fi sanwó rẹ̀ ọ̀nà tó wọ́n fi sanwó ní Islam tako ìmọ̀ pín lówó lọ́sọ̀ọ̀sẹ̀ 5,000 kẹ̀kẹ́ kó ti gbó kí ẹ̀ tó sanwó tán tí wọ́n dápẹ́ ní ìyàn ti tẹ́sì tí ó ti gbó kẹ̀kẹ́ ìwọ̀n náà fi àmà nígbàtí wọ́n fi sanwó tán 5,000 lóṣù ó jù bá lọ ok ọ̀dá owó tẹ́wàá sọ díẹ̀ ní ọdẹ́ ìsọ́ ẹ̀sà ìsà ń sọ ibá ilé lóṣù dé bọ́ọ̀ tí ń sán ní bá láìsí àǹgbà tó tó di rìbá kò wá rí owó yìí kò rí san torí kọ̀ndíṣà tí ma ń báyàn tó ti lè bá wọn tí wọ́n náà gbé kalẹ̀ ọwá ní sọ bá ti rí san orílẹ̀ méjì àgbà kẹ̀kẹ́ lọ́wọ́ rẹ̀ pé ẹgbà kọ̀kọ́ lọ́wọ́ rẹ̀ náà kè burú asálẹ̀ ní kó lọ́la tí ó máa lọ́wọ́ àgbà kẹ̀kẹ́ lọ́wọ́ rẹ̀ ìgbà wọn wá di rìbá ibi tó sanwó dé náà ó parí sílẹ̀ náà wọ́n làwọn ẹgbẹ́ tó kú sí ìsanwó tán 200,000 ní ìsántán ó tán fún náà kọ́nà tó kú 5 wọ́n nígbà tó kú 1,000 naira ó tán náà ibi tó ti di àgbákò tó di rìbá nù ibi tó ti wọ́nù ìsìlámù gbé kalẹ̀ bẹ́ẹ̀ ti gbé wáhùn ní ó wọ́nú ìsìlámù bẹ́ẹ̀ pé mo ra ọ̀kadà mo ra ní 100,000 mo wá gbé fún ọ ní 200 àmọ́ gbé fún ọ ní 300 ó wọlé bẹ́ẹ̀ ìsìlámù kan advice yẹ ni pé ṣe rúksọ̀ fáwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ṣe dẹ̀kù fún wọn so àwọn sáà takú pé mi ò ṣe dẹ̀kù dá tọ̀bá aláì fi dá ẹnu èrè tí ń bẹ pẹ́ ni tí kò bá ṣe dẹ̀kù lálìkì àmọ́ ọdún tó kí nìyí ọ̀nìrè àmọ́ gbalada kọ́ ń sówò ó wá dáwó ìpadà tí wọ́n lọ ní ó san wọ́n ń dá padà ìgbà tó san bí 100,000 kò wá lówó san ọwọ́ àgbàkẹ́kẹ́ lọ́wọ́ rẹ̀ kó wọ́n fi tiẹ̀ kó bá tiẹ̀ alákòbánu ní tẹ́wàá ṣe ni pé kẹ̀kẹ́ òní ẹwà lọ tàá ẹta fẹ́ lórí gbàtẹ́ ẹwà ta ní 120,000 naira ìwọ́ yọ ìlúlówó ti ẹkù 20 ló kú àbí ọyọ 20 ti ẹfún ọyọ 20 ti ẹ ọyọ 20,000 ló kù ó yọ ọ̀rẹ́ 100,000 tí ó kù 20,000 tí kò lè lọ́wọ́ ṣẹ́gẹ́ ti rí sí ìdíjìlámọ̀ ti fẹ́ ẹ̀mọ̀ torí pé tẹ́bá padà lọ́ta kẹ̀kẹ́hùn ní 80,000 naira ó jẹ́ tèló 20 tó kú yóò tán ṣẹ́gẹ́ ti rí àmọ́nà bọ́tọ́ ń gbájẹ́ ọ̀nà rìbá túnmọ̀ nínú àwọn ọ̀nà rìbá òun náà kẹ́ máa ṣiṣẹ́ ní àwọn báńkì àbáwọn cooperative tó máa ń jẹ rìbá báńkì tó máa ń jẹ rìbá tó tó wọ́n cooperative rìbá gbogbo báńkì Nàìjíríà pátá àti micro àti kíní gbogbo wọn jẹrìbá jáìzì nìkan ni ṣẹ́gbogbo àwọn kíní kan wíńdò kan wà fún kíní fi tẹ̀lẹ̀kọ́ kan mẹ́rin drọ́ kan ẹ̀yìn jẹrìbá náà ni jẹrìbá ìgbò òṣìṣẹ́ mẹ́ mùsùlùmí òṣìṣẹ́ mẹ́ àmọ́ mùsùlùmí ṣiṣẹ́ ní báńkì tó bá ti cooperative rìbá àbáwọn cooperative tó irú mùsùlùmí tó ti jẹ́ ní ibẹ̀ náà ìdájọ́ pé jẹrìbá láàpù irú mùsùlùmí báyìí bí táwọn lọ́rùn wọ́n ni amma idha kana al-muslim musirran ala shay'in min kabari dhunub tàbí pé mùsùlùmí sí àwọn ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ni kàríbà gẹ́gẹ́ bí kẹ́yẹ̀ máa jí owó èlé aw al-ghibba lára ẹ̀ṣẹ̀ ńláńlá ní kẹ́yẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀yìn wa ó ti di omi ara ẹlòmíì tí ò bá sọ̀rọ̀ ẹ̀yìn kò ní gbádùn ẹwà orí ìkọba ó bísí tó wá ti lẹ́sì ìzáyà gbákò dénú kó sà bísí náà ni ríbà tí mùsùlùmí máa ń sọ̀rọ̀ ẹ̀yìn aw isbalu thiyab a ní mùsùlùmí tẹ́ pé aṣọ rẹ̀ mùsùlùmí ọkùnrin aṣọ rẹ̀ ń kọjá kókósẹ̀ mùsùlùmí ni ó a máa rí pé ń ṣe ọlọ́run
nínú kàbáyìrí nínú ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ní ká fọmọ kọjá owó tẹ̀ mùsùlùmí táwọn yóò kàkún lónìí ṣẹgbẹ́ ọ̀nà àwùjọ tí wáyé jìn àmọ́ ètì ń bọ̀ díẹ̀díẹ̀ náà nù tágbàdà máa rí pé àṣẹ́ṣẹ̀ ni àbí kéèyàn máa fa irun ọgbọ̀n máa fa ọ̀pọ̀pọ̀ àfà níbi àwọn máa ń fa irun ọgbọ̀n ní àwọn ọmọlá ìdá so mùsùlùmí ti ń fa irun ọgbọ̀n àwọn bẹ́ẹ̀rẹ̀ dáríkẹ́ àbí tó yàtọ̀ sí gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀ tá a kà yìí tó wá jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ mi bí kó máa parọ́ bí kó máa ṣe zìnà bí kó máa jalè àwọn ẹ̀ṣẹ̀ ńlá nánú sábádí mùsùlùmí ti ń ṣerú àwọn eléyìí fa innahu yuhab irú ẹni bẹ́ẹ̀ á nífẹ̀ẹ́ rẹ̀ ṣẹpẹta ń pè ní alwaláwù alwalá là ń sàlàyé lọ́wọ́ oníkálùfẹ́ mùsùlùmí irú ẹni báyìí náà á nífẹ̀ẹ́ òun náà bó ṣe jẹ́ mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ tí ń ṣẹ̀ṣẹ̀ ńláńlá á nífẹ̀ẹ́ rẹ̀ bí qadri ma indahu min at-ta'at ìnífẹ̀ẹ́ tí ó kàn ní ààlà yóò lódiwọ̀n á nífẹ̀ẹ́ rẹ̀ lódiwọ̀n bí tẹ̀lé tọlọ́run rẹ̀ bó bá ti tó bá rí mú àwọn ìyá wa tó jẹ́ mùsùlùmí eléyìí ṣe súnnà eléyìí ò ṣe súnnà onímọ̀ fi ń dàgbà pé a ń nífẹ̀ẹ́ àrùn súnnà ju ẹlòmí lọ́tẹ̀ yẹ súnnà bẹ́ẹ̀ sì ti gbé kalẹ̀ ni wà á nífẹ̀ẹ́ mùsùlùmí tí ń ṣe súnnà ju tí ò ṣe súnnà lọ mùsùlùmí tí ń ṣe súnnà tí wọ́n ń dọ́gbọ́n sí irùngbọ̀n rẹ̀ lẹ́yìn náà ìpẹ́lẹ̀ ìdọ́gbọ́n sí irùngbọ̀n rẹ̀ á nífẹ̀ẹ́ òun náà but ẹni tí ò dọ́gbọ́n sí irùngbọ̀n tí ẹ̀ á tẹ̀lé nìyí á nífẹ̀ẹ́ òun jù lọ mùsùlùmí tí ń ṣe súnnà àmọ́ ṣòkòtò rẹ̀ ń kọjá kókósẹ̀ so ẹnu àwọn ìtẹ̀lé tí wọ́n bẹ lára rẹ̀ àwọn ọ̀nà tí ń gbà tẹ̀lé tọ́lọ́wọ́ bá òun náà fi nífẹ̀ẹ́ rẹ̀ so ìnífẹ̀ẹ́ tí ò ní kún tó yóò dínkù lọ́dọ̀ wa torí kó ti kó sínú àwọn kẹbí ìrọ̀tí mìíràn kàbá rẹ̀ eléyìí bẹ́ẹ̀ ti gbé wa a ti kórìíra rẹ̀ bí qadri ma indahu min al-ma'asi dédé òdìwọ̀n tó bá ní nínú ìṣẹ́ náà bá láti èdè kórìíra rẹ̀ so àwọn ènìyàn ká chẹ́ẹ̀kì ẹni wa lórí ẹ̀ tí ó mú nífẹ̀ẹ́ bùrọ̀ lágbàjá àti gbọ́rọ̀ chẹ́ẹ̀kì ẹni wa lórí ẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ but ó kéré ní tẹ̀lé tọ́lọ́ dúró nífẹ̀ẹ́ rẹ̀ gbáyìí lọ jẹ́ nìyí lọ àwa wa lọ àwa bọ̀ a rí pé àǹfààní kan ti bẹ láàrin ni torí kó jáàna rẹ̀ torí kó jáàna rẹ̀ ni Islam ọ̀rí alwaláhù wàlbàráhù ọ̀rí sí nǹkan tó affect wà nínú ẹ̀sìn lónìí lónìí a tó kó jáàna nínú jẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ kọ́lá bá jẹ́ gẹ́fẹ́ ìwọ́n sí nífẹ̀ẹ́ náà lọ́ba a ní ká wọ́n ní jẹ́ àní ẹni o wọ́n sí yíò gbọ́ǹta àwọn àná afẹ́gbà nífẹ̀ẹ́ yàbá nífẹ̀ẹ́ yìí ẹ̀sì wò wá a nífẹ̀ẹ́ gbogbo àtàfẹ́ ọlọ́dọ̀ wọn gbá nífẹ̀ẹ́ àwọn a ti kí wọn à ń tẹ̀ tó náà wọ́n rí a máa ń sọ pa ẹ̀rọ ẹ̀sìn ni tí ó bá fẹ́ ọlọ́wájá àwọn àǹfààní kan ìmọ̀ ń bù mí ní nǹkan awọ kan rẹ̀ agbé ibi tó fi nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹlòmí lọ́nà òun ti kéré ní ìtẹ̀lé ju ẹni tó fọ́ nìkan lọ ṣẹ́ẹ̀kì ẹ̀mí rẹ̀ wò alwaláwù walbàráwù rẹ̀ òkútó kọ́dà bá fẹ́ràn rẹ̀ dáadáa tó bá tún fẹ́ràn rẹ̀ ara alwaláwù ara ìfẹ́ tó ṣe pé ibi tó kù sí ọ ní sọ fún tí fẹ́ fún ọ ní títí máa ń fún ọ ní nǹkan tó rán àǹfààní lọ́dọ̀ rẹ̀ tó ń bẹ́ iṣẹ́ tí máa ń lọ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀nà tó fi lè fìfẹ́ àti onípẹ́kọ́ ma pàkíyèsí rẹ̀ síbi tí ó bá kù sí ṣẹlẹ́pùtọ̀ ọlọ́run ẹjẹ́ ká máa wẹ̀mí ara báyìí ẹni wá sí pàtàkì inú sẹ̀mí ayé wa ẹ̀dàkùn gbogbo àpáta ẹjẹ́ máa check mind wa àwọn ìbádà táà máa ń fi ọkàn ṣe ẹjẹ́ máa wò nínú ìbádà táà máa ń fi ọkàn ṣe òun náà ní ìnífẹ̀ẹ́ àlùwàlá so kálukú mú ti ẹ̀mí ìta sọ yìí ọlọ́run sàmàná wa wọ́n ni wal muhabbatu lil muslim al-aasi taqtadi an yuhjara wọ́n ní ìfẹ́ sáńpẹ́ ní alwala sí mùsùlùmí
tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ kódà ó dépò pé àyùjá ọ̀ a lè yàn lódì tàbárí ọmọ ìyá mùsùlùmí alùpẹ́ ìṣẹ́ ìdìná wọ́n sì pé alùsùn náà a lè yàn lódì tó pèsè ìdìná a lè yàn lódì nítorí pé ń ṣe ọlọ́run a yàn lódì kèése mídíà nìkan la máa yàn lódì hajiru kèése mídíà nìkan gbogbo ẹni tó bá ti kó sẹ́sẹ́ kọ́dà kèése gèfèrí nìkan nínú mùsùlùmí tàbí mùsùlùmí tó jẹ́ alùsùnnà tó bá kó sí àwọn ẹ̀ṣẹ̀ kan nínú kẹbírọ̀tù min al-kaba'ir ayàn lódì ibi tí pọ́blẹ̀mù kan wà ìgbàwó láyàn lódì báwo láti yàn lódì eléyìí náà lágbóyé rẹ̀ eléyìí àwọn jàbátá sàfẹ́kù rẹ̀ gbà tí wọ́n mú ẹ̀kọ́ wọn látọ̀dọ̀ àwọn sálàf idha kana hadha al-hajr yuaddi ila iqla'ihi an hadhihi al-ma'siyah torí pé ó gbọ́dọ̀ ìtì hajjiru ìyàn lódì tí Islam gbé kalẹ̀ yìí ó ní nísìn tó bá já sí pé a rí pé tá a bá yàn lódì yóò jọ fi ẹ̀ṣẹ̀ ibi tó kù sí yóò jọ fi kalẹ̀ ó wúlò káyàn lódì kí ni jẹ́ ẹ̀sí ìpínlẹ̀ fún àdíkà pánú sorry tàbí pé yíyàn láyàn lódì yìí mùsùlùmí tí ń tẹ́ sí náà àbí ń jẹ rìbá àbí ń tẹ́ kẹ́kẹ́ náà tó jọ ń ká máa ṣe tàbí pé káyàn lódì olóòsànfàní fún àyàn tàbí fẹ́ yàn lódì yìí ájò mọ́ ń tá àyàn wọn lódì lérí ibi tí sínú yẹ́lómi ìdé lónìí yìí wàláì ẹlòmí ìgbọ́ sínú yóò ariwo lásán sínú ariwo tẹbá yàn lódì olóòtú àwọn èèyàn lódì ibi tí sínú yẹ́lómi ìdé ó ní ìsọ́rẹ̀ ìní wọn lónìí dátúmọ́dá sí mẹ́ràn àgùntàn rẹ̀ ò jẹ́ lọ́gẹ̀ gẹ̀ẹ́sì ẹ̀sìn rí ẹnu ẹlòmí ò rí yàn lódì sí kankan bẹ́ẹ̀ ni ṣẹ̀dá gbé kalẹ̀ bẹ́ẹ̀ torí àwọn báyìí tí wọ́n gbọ́yé sí kankan òun ní ṣẹ̀rí àti gbé kalẹ̀ pé tó bá já sí wípé yóò ṣàǹfààní fún wa ila adami fi'l ma yushbihuha min qibalihi aw min qibali ghayrihi tá bá rí pé yóò fi lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ yìí àbí àwọn nǹkan míì náà tó jọmọ́ àyẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lódì kìí tí ń bídíà nìkan láwọn èèyàn lódì o àwọn ìjàbátá ń bídíà nìkan láwọn èèyàn lódì àwọn tí ń ṣe sí mẹ́nu wọn òdìyàn wọn lódì kọ́dà ìtàwọn ti porú dé ẹni ìjàbátá fọ́ nìkan àwọn òfin kírísẹ́nì lódì àlótẹ́wọn lọ́rùn kí wọ́n fi lé rẹ́ǹtì fún kírísẹ́nì jùrú àwọn alùsùnà yìí lọ wọ́n ń ṣe olùfójọ wọn jẹun kírísímàsì náà ni ó pẹ́yẹkẹ́ jẹ́ pọ̀ èmi ò mọ̀ rú àgbọ́yẹ̀sì báyìí nígbàtí mùsùlùmí kó sí kúfúrù náà káfẹ́ kálà gbà pẹ̀lú rẹ̀ pé bídíà kúfúrù ni ìgbàtí mùsùlùmí kó sí kúfúrù tó gbé ìdálẹ̀ káfí ilé lérí ẹni tó wá jẹ́ kèfèrí ìpìlẹ̀ kírísítẹ́n kó náà sì kó sí kúfúrú àbí tánà pé kírísítẹ́nì kó sínú kúfúrú ó dá mọ́ ẹ́sítà táwọn náà àbí ìsàlẹ̀ ń pè ẹ́sítà táwọn náà ń ṣe òun ní kúfúrú ní torí bídíà ní wọ́n ń pe Jésù kúfúrú ní ẹ̀wọ̀n yàn lódì so ẹgbẹ́ ti yé ni so jàbátá wọn kí yan ẹni tó bá gẹ́lẹ́sẹ̀ ní wọn lódì wọ́n tó máa ràn lọ́wọ́ ni ẹ wá wo hajjúrù yìí kí làwọn àfáà súnà wọn fi ṣe dalil wọ́n ní kama hajjara nabi sallallahu alaihi wasallam as-salasata alladhina takhallafu an ghazwati Tabuk
tẹ́bí Ànábì sallallahu alaihi wasallam bó ṣe yan àwọn mẹ́ta kan tí wọ́n lọ sí ogun Tabuk káàbù mẹ́rin wọn wa amara as-sahaba yajiruhum ó sì pa àwọn sahaba láti káwọn sahaba náà yìn wọn lódì falam yukallimuhum ó láwọn sahaba gbọ́rọ̀ sọ sí wọn láíláí 50 yawma tí wọ́n yìn wọn lódì kásì mọ́ sọ̀rọ̀ sí wọn fún 40 days I mean 50 days ṣé bí dá làwọn kó sí ni ẹwà wọn kan wọn afáwà bin Baz rahimahullahu ta'ala wọ́n ní ìtàlẹ̀ fi yán mùsùlùmí ẹlẹ́sẹ̀ abóníbídíà tàbílẹ̀ ìyàn lódì tàbá rí pé ìyàn lódì ni ó ṣàǹfààní fún yóò fi bàjẹ́ rẹ̀ lẹ̀ yóò regret pé tó ń ṣe ọ̀dá àyàn lódì àmọ́ tàbá rí pé kò ní ṣàǹfààní fún yóò tó yà wèrè sí ni àníyàn lódì o kí ni ẹ̀rí sheikh gbogbo àwọn mídíà lẹ́lẹ́yìn lódì títí wà náà kò ṣàǹfààní fún wọn torí pé wọn kọ́kọ́ mídíà lẹ́sẹ̀ wọn ò dò ní wọn orí mídíà lẹ́sẹ̀ pé ìkúnlẹ̀ gẹ́lò mí orí lẹ́sẹ̀ kèése ìfẹ́ ẹnu fẹ́lò mí àìnímọ̀ bá gbọ́ ṣe rí ìkórí lẹ́sẹ̀ àwọn tí wọ́n lọ sí ogun Tabuk kí wọ́n ju mẹ́ta lọ wọ́n pọ̀ ẹwà láwọn mẹ́tẹ̀ta àwọn mẹ́ta tó yàn lódì yìí àwọn jẹ́wọ́ àwọn sòdodo tó bí wọ́n ṣe sòdodo náà Ànábì ní kẹ́yàn wọn lódì ẹwà láwọn yòókù táwọn náà sá àwọn parọ́ àwọn tó wá parọ́ Ọlọ́run ló ti pa Ànábì láṣẹ pé èèyàn wọn lódì Ọlọ́run sì mọ̀ pé wọ́n sòdodo àwọn tó parọ́ Ọlọ́run sọ pé wọ́n parọ́ Ọlọ́run láwọn ẹ̀mí ìbò èèyàn wọn lódì pèyé bá afáà bin Baz wọ́n nígbà tánàbí pé àwọn tọ̀hún ní báwọn bá yàn lódí àwọn dáfún àgbákò wọn ni ṣe pé àìní kan tẹ́lẹ̀ kan parọ́ tó tó yàn lódí wọ́n sára sánàbí kò dáwọn lóò abákì kò dáwọn lóò wọn sábà kò dáwọn lóò wọ́n ni kí ló dé àrímọ́sájú wọn kí ni kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣe mọ́sálásí mọ́mọ́dún tó lọ́wọ́ ìjọba mọ́sálásí sí oníkẹ́ mọ́sálá rádọ́lọ́ mi tẹ̀wọ́ gbogbo yóò àfáà ní irú àwọn alẹ́bí pé kò lè ṣàǹfààní fún wọn olófi tí wọ́n síbẹ̀ àmọ́ orí pé yóò ṣàǹfààní fáwọn mẹ́ta yìí ẹgbà mẹ́ta ní ẹgbà àwọn Yahudi wá bá káàbù àwọn Yahudi wá káàbù pé káàbù anábì rí ọ̀pọ̀ inú nílà wọn wò á fi ọjẹ́ lérí eléyìí wọ́n pé ẹ̀sẹ̀ nọmba 2 ẹ̀sẹ̀ nọmba 3 ẹ̀sẹ̀ nọmba 4 nàbí kọ́lá ẹ̀sẹ̀ nọmba 10 mọ́ bọ̀ wá nọmba 1 lọ́jẹ́ lọ́dọ̀ wa àwọn ti gẹ́gẹ́ bí politics APC PDP báwọn fẹ́ rí nu sọ àwọn ọmọ wọn bá lé omi ọ̀ káàbù ní ẹgbàrún ráyì sẹ́rì ní ìdìbò ráyì ẹkọ́ àdàlákọ́ wájú ẹgbọ́ ìsọ́ǹdì tó wọ́n láwọn tẹ lọ́rùn pẹ̀lú dúkìá kọ́dà bí tó lé dé ó dé stéjì kan Ànábì ní ẹ̀yin ìyàwó wọn àtàwọn ọmọ wọn ó yẹ kó lé fún wọn ẹwùn kọba kí mọ́ mọ́ láti ọkọ̀ yá ẹni tí sínú tí ẹ̀rá àwọn yàbá yà yẹmọ́ tọ́tọ̀ wọn ẹmọ́ sáwọn tó máa ó parí náà nù kí ni àwọn mọ́sálásí ẹgbẹ́ tí àwọn tèmi jáde ní wọ́n bí ilá kó dé àyí wọ́n bí ilá kí á tọ́tọ̀ ìyàwó mi kálùkọ́ mọ̀ ti tẹ̀ lọ́tọ̀ bá wù wàláhì àwọn ìyàwó ti jáde lé àtàwọn ọmọ tẹ́ẹ̀mọ̀ bí imọ́ àwọn ilé ìṣe tó mọ̀ fún mọ̀ àwọn àfáànù tọ́ ibi táwọn èèyàn wá ya olópòlú dé èmi ò mọ́ kí táwọn ọmọ ìlọ́ké àwọn ní èyí tí mi sọ yìí èyí tí mi bá sọ yìí ìmọ̀ ló wà bí àdísù káàbù kò ní láká ìkíni àbí wọ́n ti kógun wọ́n ti kó lógun wọ́n ti kó pọ̀lọ wọn lẹ́rú nù ọdún kò ní láká ìrọ̀tọ̀ láká iná kó lẹ́rú ó ní gbogbo àlàyé tí mú bá ti ṣe ó ní kí n fàájáde nínú hadithu yìí ẹ dákun mọ̀ fún mú kọ́ ni ṣé gbogbo tí jàbàtà ń wí lẹ́nu pátá gbogbo ẹ̀ ní hadith direct
òun náà máa fi mọ̀fúnmù rẹ̀ sí yóò ti wáyé yí ìtẹ́ tó pẹ́pẹ́ àdíjì kọ́kọ̀lọ́kà wala Rasulullah sallallahu alaihi wasallam mọ̀ngọ̀sánà falaysa minna mọ́wù ẹ̀sọ àgbọ́yé tí ẹ kọ́kàn tún tálé ọmọ tí mo mọ́ngá ẹni bá ti jàmbá wa kò sínú ìjọba àti parí madora tó nínú ẹwọ́n madora parí nù níta bá sọ lónìí tọ́pì madora tó nínú pé algishu algishu qala Rasulullah sallallahu alaihi wasallam mọ̀ngọ̀sánà falaysa minna rawahu Muslim Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni bá ti jàmbá wa kò sínú ọjọ́ wa subhanaka Allahumma wa bihamdika wallahi ẹni kò wọ́n sí bẹ́ẹ̀ kókò sọ pé Ànábì sallallahu alaihi wasallam man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹni bá lọ dá nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn wa yìí èyí tí ó sí bẹ́ẹ̀ fahuwa radd àdàpadà fún wa fi riwayatin kò kàrin náà subhanaka Allahumma wa bihamdika ṣe tó wọ́n wínú ok tí bó wà nú tẹ̀ pé ó wà nú hadithi yẹ pé àwọn sọ wọ́n parọ́ fún Ànábì lóòtọ́ kò sínú hadithi yẹ pé rísì tánà yóò fi yìnrán lórí lélẹ́yìn but àwọn àfá ìsìnbátù àgbọ́yẹ tí wọ́n lókè ok kí ló dé àwọn mẹ́ta wọ́n ṣẹ̀ṣẹ̀ kan náà èèyàn méjì wọ́n ṣẹ̀ṣẹ̀ kan náà eléyìí wá jẹ́wọ́ èyí tẹ́ jẹ́wọ́ ní ẹ̀fílẹ̀ èyí tó parọ́ ní ẹ̀fílẹ̀ tó parọ́ èyí tó àsòdodo ẹ̀fìyàjẹ́ kí ló dé ẹ̀fìyàjẹ́ ní ẹ̀fìyàjẹ́ lẹ́yìn wọ́n sàbẹ̀rẹ̀ wọ́n ètò ẹ̀fìyàjẹ́ lẹ́yìn ó yẹ kábẹ̀rẹ̀ kí ló dé ànábì yìn àwọn lẹ́yìn lódì tí ó yìn àwọn lẹ́yìn lódì fún ẹ̀mọ́ ẹ̀wìn mọ́ ìdí jẹ́ kéwú náà lókè ẹ̀lọ kéwú sọ́pẹ́ káàní kéwú ojú pé mọ́ngà sáná pàdésà mi ní lọ bí i bá ti kékú bí i bá ti gbé arábíkì tó bá ti pẹ́ sánáwì ọdí dàfánù tó yọ́ lè tú hadisi mọ́ngà sáná pàdésà mi nà kò sí sáré rù mọ́ kí náà bá wọn pẹ́ lé kéwú tó bá tí wọ́n fi lo ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀dógún lé kéwú kí lẹ́lẹ́kẹ́ wọ́n gbọ́ ọ̀rọ̀ yàtọ̀ sáwà táà lọ́bì kankan wọ́n sì gbọ́ yàtọ̀ sáwà táà kéjú sánáwì lọ àti dìgírì nìkan lọ so ti yé mọ̀fúnmù rẹ̀ nìyẹn bínú bá sì àfáà ni so eléyìí ti yé pé tí wọ́n so alẹ́yìn ẹlẹ́sẹ̀ ẹ̀ẹ́fẹ́sọ̀ làwọn lè kó sí kéèsè dídá ẹ̀sẹ̀ náà kó sí kí ló wá dé sí ẹ̀yìn jàbàtá tẹ́yìn àwọn ẹlẹ́sẹ̀ ẹnu yín tẹ́yìn wọn ní olódì àwọn fọ́wà nẹ́sà mẹ́nu yín wọ́n wà náà gidi àwọn òmòyìn lẹ́sẹ̀ náà àwọn òmòyìn láì dá wọ́n lẹ́sẹ̀ ní kẹsẹ̀ kúkúrú omi kó cooperative kò dá padà ó kó cooperative kò sọ púpọ̀ dàmọ́ olóògèmè inú gbà tí àdójúmọ́ gbọ́ ògèmè rí ni ànábì tó rajà lọ́wọ́ gèfè rí báni bá rajà lọ́wọ́ gèfè rí tánàbí ò bá lówó ànábì ò fi nǹkan dúó báni bí wọ́n ṣe nù ànábì wọ́n ṣe bẹ́ẹ̀ fà ikú kamọ́ lọ́bí jẹ́ pé ìdí ẹ̀ bá ń ṣe ní kó kàbà rẹ̀ lọ́wọ́ ìwọ́n tó ń jẹ gbèsè tọ́lọ̀ ní sàn tí kó pàkàbọ̀ lọ́wọ́ nù àmọ́ ànábì abẹ́ jẹ gbèsè ànábì ò fi nǹkan dúó kalẹ̀ ìtànàbí wọ́n ṣe nù pẹ̀lú àwọn Yẹhudi ikú wá kánàbì bán débi pé gbàtánàbì kú Yẹhudi wá ń tọ̀ Muhammad ọ̀gá yìí ó wá rajà ìlọ́wọ́ mi ó sì fi aṣọ yìí dógò iye tó jẹ́ rẹ̀ aṣọ rẹ̀ sallallahu alaihi wasallam ó yẹ kánàbì kó gẹ́gẹ́ rí ní ìpàdàmọ́ rẹ̀ wá kó wá kí lóde tọ́n sí mi lówó bí gẹ́ pèrè ọlọ́run ní ọ kó yá yáre tágbàrá ti mẹ́lọ Muhammad ẹ̀yìn oríkẹ́ jẹ́ òbèbè rí sí gangan in fact abúrúkọ̀lọ́ àwọn ọmọ ọrùn wallahi alazim ó ní ẹlẹ́ akàn lẹ́kọ̀ọ́ olófẹ́ sàánú rẹ̀ ní ọmọ ìjàmbá lápẹ́lẹ̀ nípa olóhun fẹ̀fà tó tó lè lọ́wọ́ ó jẹgbà rẹ̀ rún alátẹ̀lẹ́ ó sì sápàrà asáfẹ́lẹ́ hàn náà ni ṣùgbọ́n àwọn eléyẹ̀ níyàn lódì Masha Allah Masha Allah náà ni tó wọ́n fẹ́ pọ́tà gbákijá yìí Masha Allah wọ́n ti kàfàrà yàn ó gbákijá yìí nù so ẹni tí wọ́n yàn lódì ní ṣìí ṣé bídíà ni káàbù kó sí ni ẹ̀sẹ̀ náà kó sí so kò kí ń ṣe bídíà nìkan la máa yàn lódì so dáa fẹ́ lórí pé anẹ́bì yan
ìkánná àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó yàn wọ́n lódì tó kí wọ́n ṣe lọ́n so a náà lè yan ara lódì à ń gbà wó ní tá a bá rí pé tá a bá yẹn ní lórí tá a dọ́dọ̀ rẹ̀ mọ́ta sálámà sí tó sálámà sí látà àtàdá lóhùn tá a bá rí pé ó sáǹfààní fún tí ó bá sáà rántí láti padà a kó odiwa a kó sápò ní àwọn àmà sálámà òun ni kí ló ṣe ọ́ tẹ́lẹ̀ tó sálámà mo rò kọ́ gbẹ́kọ ni ìmọ̀ pọ̀ ní gbọ́kẹ̀ ọ́ ní ìdí ọmọ tó sálámà padà lọ àmọ́ ìfẹ́ yẹn yóò ṣe kí ni yìí ó bọ̀rọ̀ dínkù. كما أن المحبة للمسلم العاصي تقتضي مناصحته وأمره بالمعروف ونهيه عن المنكر بيناني ìfi àlùwàláhù ìfẹ́ káfíhàn sí mùsùlùmí ó débi pé tó bá ibi àṣìṣe rẹ̀ kápàkíyèsí rẹ̀ sí ìpàkíyèsí sí ní a fi fẹ́ràn sí ni tó rẹ̀ ń tàbá fẹ́ràn à nífẹ́ kó wọná ìdá tó bá rẹ̀ nìkan ọmọ ìyá rẹ̀ tó bá ní ìjọba ilẹ̀ ẹ̀kọ́ sí ẹlòmí wọn yá dá sí rọ́pù wàhálà rẹ̀ ti kọjáre ó fẹ́ ìmọ̀ sọ́yàn ní kó nígbàtí wọ́n ń sọ yínà ó ti dá sápé ń sọ yín pé mistake yín ní ń sọ níbi ẹ̀sìn ó ti dá kí wá bàtọ́rẹ́ sàrọ̀lá ọ̀síláì mọ́sílẹ̀ mọ́ bídí àrí bàtọ́rẹ́ kí lẹ́ẹ̀kan mọ́rí pé wọ́n sí báyìí èmi nìkan lọ ń wò ní ìkọ̀rẹ́tì ni àṣìṣe wá tábákù sí ara ọ̀nà táa lè fi gbé ìfẹ́ hàn sí mùsùlùmí ni so tó bá ní mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tí ń sátidé tó pàkíyèsí ọ̀fẹ́ràn rẹ̀ ìtumọ̀ rẹ̀ pọ̀ fẹ́ràn rẹ̀ tó rí pé yóò wọ ọlọ́rìn nǹkan tí ń ṣe ọ̀fẹ́ràn rẹ̀ ó làwọn afẹ́ fi dákẹ́ wọ́n ní jọ́kọ̀ ọmọ ìgbẹ̀rẹ̀ kọ́ ààrẹ tó ṣe ọmọ ìgbò fi kú wọ́n lẹ́nìkan wá sálámà sí ó wá bẹ wọ́n rò níbi ààrẹ rẹ̀ Umaru tí ń kú lọ ó wá kó ṣe ìsìbáàlì ẹ tó wá kí ní bá wọ́n náà fásitì lókè ìsìbáàlì lọ sí lérí ààrẹ ṣùgbọ́n bá tú ọ̀nà lérí ààrẹ tó máa tẹ́ mọ́tẹ̀mọ́ kò dáa wọ́n tẹ́ kó yára jábá rẹ̀ sájò kó tí ọ ẹ tó tẹ́wọ́n ni mọ́tẹ̀mọ́ kò dáa ìsàkíyèsí mùsùlùmí sí tó bá kú sí ní ẹsẹ̀ ara pa fìfẹ́ hàn sí ni so tẹ́wọ́ tàgàlà sí tàlàgà sí tẹ́ ẹ̀dọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ̀sẹ̀ nà sí àfún ẹ̀fẹ́ràn rẹ̀ so káwọn pàkíyèsí síra wa yóò bá ní papọ̀ ní papọ̀ láàmárí ẹni kéré tí ẹ̀ àdíjì anábì ni anábì sallallahu alaihi wasallam al-muslim mur'atun li akhihi mùsùlùmí Ànábì ní mìíràn jíjí la jẹ́sẹ́lì kejì wa ìtumọ̀ ìpapò nípa nǹkan láwó ẹgbẹ́gẹ́ nìyí yóò bá náà tẹ́ wà àìsí síra yìí mẹ́rin wa ọlọ́run tẹ́ tíra fún wa ẹgbẹ́ sí nìsí ìpapò nípa kó láwọ́ Ànábì ní àwọn mùsùlùmí jíjí la jẹ́ síra wa ibi tẹ́mi kù sí nìsí ilé ma ibi kù sí ilé ma kù sí ìwọ́n wá fẹ́ràn mi ìtẹ́lẹ̀ sí kù sí o sì kùjẹ́ tó sì sọ yóò dá tí wọ́n pé ní kúrò ayé wọ́n lójú yẹ wọ́n èsì bá ọ̀ nífẹ̀ẹ́ nínú wọ́n fẹ́ kí wọ́n lọ́nà ọwọ́ ní àgbà báyìí ẹ̀sì báyìí ẹ̀sọ báyìí ẹ̀sì báyìí ẹ̀ nàṣíhànù bí bá gbóǹdó pé kò nígbà nàṣíhà wọ́n ọ̀tọ́ àmọ̀ òwòrán tó yẹ́lò bí nígbà nàṣíhà bẹ́ẹ̀ kọ̀rẹ́tì yóò gbóná ní pé ìwọ́ lọ́mọ ti ẹwà pápọ̀ tí ń ṣe ọ́nà so àwọn agbègbè lérí mistake ara wa wọ́n mọ̀ bọ́ orí ni ṣùkọ́ àpọ̀ tó wọ́n ń sọ ẹlòmí ètì ẹ̀ náà kọ̀rẹ́tì yàn ẹlòmí ètì ẹ̀ wàláhì àwọn tó ti fẹ́ràn wa lọ sí àbúrọ́dà ẹ̀ntẹ́nà ẹ̀ndọ́gbọ́tẹ́ o bọ́dà ẹ̀ntẹ́nà wàláhì yọ̀yọ̀yọ̀ ní omi mọ̀ tẹ̀lé lọ ẹni bá rìn kí ló dé ó fẹ́ràn àwọn adìgbẹ́ ní tó mọ́ lè jù kó lé ń kọ̀rẹ́tì rẹ̀ ni na ẹni tó náà bẹ́ kọ̀rẹ́tì kó náà tún wo ọ̀nà onígbà kọ̀rẹ́tì torí gbà mí ẹlòmí ọlọ́wọ́ fẹ́ correct mistake ni correct gan tó lọ́wọ́ sí gan mistake tó lọ náà ìṣòro lọ náà alẹ́ yóò tún adákun so ọwọ́ lẹ́bù ẹniyẹ ọwọ́
àwọn fẹ́ correct the mistake ọwọ́ lẹ́bùrẹ̀ bó ti rí ṣẹ́sì ń yé débẹ̀ ọ correct that jazakallahu khaira jazakallahu khaira so ọwọ́ àwọn ọ̀rọ̀ correct ẹ̀ bọ́ pé ni àbọ̀rọ̀ kan ló ra dé lọ́kàn ra yí ọ̀rọ̀ lọ́bẹ̀ ni tí ìgbà ọdún ẹgbẹ́ wọn ti bá yìí rí so ká correct bá wọn bákan náà ara táà ń fi fẹ́ hàn sí mùsùlùmí ó ní ká máa pa láṣẹ dáadáa ẹ̀sìn mọ́ pa burú fún ẹmọ gbà mọ́ àwọn ọmọdé súnnà sẹ́yìn mọ́ sí kìyàmù lẹ́yìn sẹ́yìn mọ́ gbáwẹ̀ sẹ́yìn mọ́ sí gbá Ànábì náà máa sọ Ànábì ní lágbàjá ẹrú dáadáa lọ́dọ̀ náà bá o Ànábì tí mọ́ bí tó kù sí o àmọ́ kò ní sọ lójú rẹ̀ yóò sọ ilé tí ó lọ sọ fún ni lágbàjá ẹrú dáadáa ni tó bá já sí pé máa sí kìyàmù lẹ́yìn kò bá jẹ́ dáadáa lọ́dọ̀ náà tí ló tọ́ fún àlọ́sọ fún alẹ́mọ̀ pé tẹ́sí kìyàmù lẹ́yìn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ọ̀nà mẹ́rin náà so liyafal khair wa yatanibul ma'siya a máa ṣe àwọn kan ní a máa ṣe nàṣíhà fún kó lè bá máa gbìyànjú àti ṣe dáadáa kó sì máa jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ fayanju min shaqa'i dunya wa 'adhabil akhirah tàbá ti tẹ̀lẹ̀ sí àfúgbá ti gbọ́ collection nítàmọ̀ pé a nífẹ̀ẹ́ ẹnu yóò wá ńlá níbi ibú àgbákò ti bẹ láyé àti ìyàlẹ̀kìyàmà yóò lápò mẹ́ torí kò ti yá ọ̀nà kò ní jẹ́ ẹwọ julam ìgbà tí Sa'd ibn Umair tí ó dákẹ́ pa rẹ̀ tó fẹ́ padà pẹ́yọ̀ lọ́dọ̀ ní Muhammad kí ló padà sí gbogbo gbà tó bá ti pàdé julam Sa'd ibn Umair inú ya máa dùn ní ọmọ ilé jẹ́ láti ní ọlọ́jú dá fún oní ìgbé rá sínú náà so inú ẹni ń dán tí ìbá gbàgbọ́ yẹ súnnà ẹni tí bá mọ́ ń kọ̀ rẹ̀ ti wá lórí àtìsíta kù sí máa wù mọ́ wa lórí àtìsíta kù sí a lè fẹ́ tọ̀ tó rá mọ̀ pé ó fẹ́ yọ wánú wàhálà ni àbíyàn ṣe mistake ó ṣe fatuwa ó wá rí pé tó ò bá sọ̀rọ̀ níbi tẹ́niyẹ ti sọ̀rọ̀ yóò léwu ẹlòmí ò ní gbá bàbá mi níbẹ̀ aláì lẹ́bí tó sáfù sẹ́yẹ lédé àní pọ́plíkì wọ́n ti rọ́dù rẹ̀ bò because ó fẹ́ràn rẹ̀ ní fatuwa tó ṣe òun ni òun rí kó ráìtì ní ẹni tó wá rí pé kò ráìtì tó bá ní kó òun dákẹ́ ńgbà náà àwọn yóò gbé lọ wọ́n sì lè mọ́ pàdé mọ́ pẹ̀lú òun lè mọ́ láǹfààní tó máa ń kọ́ lẹ́yìn bá ń tó wí ó lè mọ́ ráǹfààní àti sọ òun gbérí bú lọ́nu olùsọ alọ́síwájú wọ́n láìlá sí lẹ́yìn iṣẹ́ mojúgbọ́ ẹni tó náà fẹ́ sí àtúnṣe ọmọ ìyá rẹ̀ ní public secretary òun náà mọ́nà tó fi gbà fi kalẹ̀ ní ìbáwọn àfáwà tí wọ́n ń ṣe òní wọ́n ni àkọ́lọ́wà san àwọn àfáwà ẹ̀sọ̀ dáadáa àwọn gbìyànjú púpọ̀ aláìlá hazim wọ́n gbìyànjú gan aláhàpá kẹbíọ̀ fọ́nà bí i fẹ́sọ̀ wọ́n ti báyìí náà lọ so ọlọ́run sàmọ̀nà wa àmúkàn ní nǹkan lọ́yẹ́ sọ tí mo rí pé ẹ̀mí wọn lọ síbẹ̀ ẹ̀rùn bá nìsìn mo rí pé ẹ̀mí wọn lọ síbẹ̀ ẹ̀mí ti lọ síbẹ̀ àmọ́ mo rí pé ẹ̀mí wọn lọ síbẹ̀ àbí pé tí wọ́n fẹ́ sọ fún wọn sọ ṣe pé ẹni tí wọ́n ti àtúnṣe rẹ̀ náà òun náà rí pé àwọn èèyàn rí pé tí wọ́n fẹ́ sọ fún ìmọ̀ ìfẹ́ sọ náà ni mo sọ ṣe pé mẹ́tọ́dù nù tó dáa so ó sáǹfààní fún ẹni tí wọ́n bá ṣerú tí wọ́n kọ̀ rẹ̀ ti báyìí òun gbàgbọ́ yẹ tí ẹ̀sìn bá yé òun gbàgbọ́ yẹ pé ní ẹni yóò yẹ ṣe rí bú ni kò jẹ́ kán gbé lọ kò ní ẹnu lágbàáyà bó ti gbọ́ ìwọ́n ṣe rí bú nù so ń tó délé káà náà rí bẹ́ẹ̀ nígbàtí wọ́n ya wá pé jẹ́ mùsùlùmí bá ti ń pàkíyèsí wa síra so káàkiri wọn bá ti máa ṣe kó wọ́n jẹ́ láàrin àwọn juhala àwọn aláìmọ̀kan ó jẹ́ pé àwọn aláìmọ̀kan láti fẹ́ ṣe náà ká mọ̀ ọ̀nà lágbègbè kalẹ̀ ní tí ó fi yí wọn yé kéèké tí ó fi mọ̀ pé ní ọ̀rọ̀ wọn ti sú mi wọ́n tàn kókòrò àwọn tó lẹ́nu mi ò gbàgbọ́ yẹ̀sìn wa wọn ò gbàgbọ́ yẹ̀sìn wa níbi pé àwọn sọ̀hábà omi ilẹ̀ lọ́bá inú wọn tó bí ẹsẹ̀ gẹ́rì lọ́bá yìí sọ ayọ́ fún wọn àbáwà ní bọ̀tẹ́lò míì àgbẹ̀bá wà yìí wọn ò nímọ̀ wọ́n ní àwọn alùsùn náà ni wọ́n máa ń takora báfà ìbá dé fọ́lá jẹ́ ọjọ́ lóba pẹ́lẹ̀ bá dé òun ní kò rí bẹ́ẹ̀ pẹ́lẹ̀ bá tún dé òun tún lórí bẹ́ẹ̀ àtàfẹ́ tàbí mọ́ ẹ̀sìn yí ọ sínú a máa tẹ̀lé ojú àrí àwọn sọ́bà náà bẹ́ẹ̀ so bákanáà kama taqtadi al-muhabbatu lil-aasi iqamatu al-hudud
والتعزيرات عليه ليتوب ويرجع إلى الله سبحانه وتعالى. wọ́n ní ara pé a ń fi àlùwàlá a ń fi ìfẹ́ hàn sọ́mọ ya mùsùlùmí ó dípò pé tó bá ṣe Ọlọ́run ẹ̀ṣẹ̀ tó níbi hajj ká sí hajjù rẹ̀ ká fìyà rẹ̀ jẹ́ ká fi ẹ̀ṣẹ̀ ń jẹ́ ara fẹ́ ni ẹni tó ti sìná nílùú tàbí mo tẹ̀rí Islam ká ní àkókò jẹ́ bọ̀dá mi wọ́n já lẹ́kọ̀ọ́ páwọ́ ẹ̀ fẹ́ràn rẹ̀ nu torí Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí ó bá dáràn hajjù ìfẹ́pẹ̀ ní hajjù ó ní àwọn ẹ̀ṣẹ̀ kan tí Islam ti fi dé yàtẹ́ fi jẹ́ tó fi síbẹ̀ ẹ gbọ́dọ̀ dínkù ẹni ní ìgbà 100 ẹgbẹ́ ọ̀nà ọkùnrin agbára ní òbí ọwọ́ ṣe rí fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ẹ̀sọ́lá tí mo tó ẹ̀rà náà 20 jẹ́ ẹ gbọ́dọ̀ dínkù òun tó lọ dáràn yóò jẹ bọ́n rẹ̀ nínú àbíkẹ́ yẹn ti kẹmù ìwé ilé ìrẹ́bẹ̀rẹ̀ 100 òrán kò lè fẹ́ lú ní 500 tí ó mọ́ kó lè mọ́ lọ́rùn hajjú ìtumọ̀ hajjú lọ́nù àlà Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá dáná hajjú tó má fi lè ṣe ìkọ́mọ̀ rẹ̀ fún ẹ̀ṣẹ̀ òní wọ́n ti gbé kó fún ẹni tó ṣe sìná wọ́n wá ṣe ń búlálà 100 bá ní sí máa rí ìyàtọ̀ ti jẹ́ òní ìyá tàbí àwọn tó ti jẹ láyé kò ní jíyà zidan mọ́ lálẹ́kẹ̀ àmọ́ Ànábì ní àmẹ́ tí wọ́n bá dáná hajjú tí wọ́n fi lè fi yá rẹ̀ jẹ́ Ànábì ní tọ́ tó bá wọ́n náà bá ó lè fi yà jẹ́ tó bá sí mú yóò sàmójúgbò fún ìwọ́n ni àwọn aláàmú sàmójúgbò ìwò ní ti ṣẹ̀dí ìdúrù ikọ́ wọ́n ti gbàgbé lẹ́yìn ni ọmọ ni múrí jíà láti pé àwùjọ tí wà yìí àìlò ṣẹ̀ríà wàláì kìí ṣe ayọ̀ fún wa ìbànújẹ́ gbárin wàláì àti tó tó bá dáná hajjú wọn ní tíyà rẹ̀ jẹ́ àbí tààzírù ni pé ó ní ẹ̀ṣẹ̀ tẹ́yàn dá bọ̀tí Islam òfin kí nìyí kò fi àlà sí so Ọlọ́run fún àwọn tó wá jẹ́ adájọ́ àbí hakim ní agbára pé ìyàtọ̀ wá fún ọbí jẹ́ bọ̀bá ipé blálà ni tààzírù bọ̀rọ̀ ju 10 lọ 10 ní abẹ́ gbìyàn pé kó sẹ́ pátá lẹ́gbẹ̀ 10 àwọn afáfẹ́ ẹ̀mẹ́ yóò lówó ní ọ̀tọ́ 2029 so àwọ̀ ọ̀dọ́ àwọn bọ̀bá ẹ̀mú kìí sí ẹ̀ṣẹ̀ ẹlẹ́fìyà mẹ́ jẹ́ ẹlọ́sọ́ sínú túbú ẹ̀sọ́nù túbú ọlọ́lọ́ 7 days ọlọ́lọ́ 7 years ọlọ́lọ́ 7 years ní túbú àríẹ̀kọ́ ọlọ́rọ̀ kó ọba náà so liyatuba wa yarji'a ila Allah subhanahu wa ta'ala kó lè bá túbá kó nínú kayẹ́ lè wọ́n lábẹ́ fi ajẹ́ wàlìtẹ̀kúnà tẹ̀tẹ̀hìrà láhù ìndùnúrí kó lè jẹ́ àfọ̀má kó níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ wàkọ̀ríbù min al-'asi al-mutham bin nifaq tàbá jẹ́ pé nípa súnsúnmọ́ ẹlẹ́ṣẹ̀ kó lábẹ́ sọ nísìn mùsùlùmí tó jẹ́ lẹ́ṣẹ̀ nípa sísúnmọ́ báwo ni ká ti máa lò pẹ̀lú ẹ̀ tó bá já sí pé ẹni tá ń rò pé ó níwà nífàkù mùnáfìkí ni fọ̀yíwẹ́lẹ́ bí kọ́dìrì ma yadhharu minhu min al-khayr wa yu'adi bí kọ́dìrì ma yadhharu minhu min al-khabth a ma nífẹ̀ẹ́ rẹ̀ ló di wọn bí ní ìfàkù rẹ̀ bá ti tó a sì bá jà ìfẹ́ rẹ̀ ó dínkù a gbogbo tí gbogbo ọ̀nà ọ̀pàá lè fi ṣe ló di wọn bí nífàkù rẹ̀ ṣe rí wa idha tabayyana nifaquhu wa hukmu alayhi bin nifaq
فحكمه في باب الولاء والبراء حكم باقية الكفار على ما سيأتي بيانه في المبحث الآتي إن شاء الله تعالى. wọ́n tàbá wá rí ẹni tó kó sínú nifaq tó wọnú ẹ̀ nifaq tanyanya nifaq ńláńlá tó di kúfúrú irú ẹni bẹ́ẹ̀ ìdájọ́ tá gbélé káàfì ìlélérí lágbóló lọ́nà rí bá ti mọ̀ bá gbèsè lábò náà lò gbogbo àwọn lẹ́yìn náà ó sì nídìí àlàyé ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí lónìí ló kó sínú nifaq tá sọ yìí but ààrẹ bá wọn lò gẹ́gẹ́ bí káàkiri kí ló fà bí àwùjọ yìí ṣe gẹ́gẹ́ bí àwùjọ yìí ṣe rí nímọ̀ wallahi àbí tí ẹ bá jẹ́ oní tí ẹ bá rí ibi tí ìmọ̀ wà tẹ́rí gbogbo àwọn tó pẹ́ra ráfà yìí ìtò dèdèrè ibi tí wọ́n tó dèdèrè sí bá ti mọ́ bá dèdèrè lò tí ó gbọ́n wallahi ìbẹ̀lá tó wọ́n sí ìsáradà mọ́ fọ́nà múra torí pé ẹ́rì pé ìkẹ́kọ̀ọ́ yí nínú mà nínú ẹ̀sìn kò yí wọn rárá ilé ìlà àwọn ilé yóò gbọ́yé kò tún pa ẹ̀kọ́ rí jùlọ lórí abúrú sí àmọ́ kò yé wọn wàláì kò yé wọn pẹ̀lú mi ó sì yé àbòsí ní ṣe àmọ́ ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn ẹjẹ́ fún lápẹjú ìkan bọ́ ìkan mẹ́lọ́dọ̀ wa mẹ́rin àbáwọn náà pẹ̀rẹ̀ ó ti parí dìgrí ní lọ́rin ìgbà yẹn ṣe mástà lọ́wọ́ ni nígbọ́ tí mùdírù sọ pé mi ò rí àyà kan mi ò sì rí ṣìgá àdísì kan tó sọ̀rọ̀ ní kọ́p mo fi ọlọ́run búra ibi tó ti gbọ́n ní jàmbá rí bọ́lọ́ ti ṣe ìsì sábọ̀ àdúgbò káì mùdírù fọ́ wọn lẹ́nu dìgí ó dà kí ló bọ́lọ̀ gbọ́n lọ́nu ọwọ́ tẹ̀ wọ́n mùdírù ní wọ́n lérí àyà kan ṣẹ́pẹ́ dìdìrí lórí ìwàbí bọ́lá wọ́n lè lò ìsì pé láàfá ṣẹ́pẹ́ àbà ló ń dó ìlú dìdì lábà lò torí pé onímọ̀ kò ní sọ máa láyé kò sí máa gbọ́rọ̀ bá òun lè tààdí náà pẹ̀lú léyìí yóò kọ́ ti bá sùn parẹ̀ gẹ́gẹ́ bí onímọ̀ tó kéré àbí kò ti bá sùn ni ṣé tí mùdírù sọ yìí bẹ́ẹ̀ ni àbí kọ́ kí n tó mọ́ sọ́jáde láàrin àwọn èèyàn torí onímọ̀ ni mí ìtì ìsọ òye yíwọ́n ìgbé lẹ́yìn ní sí sáàbà lòkẹ́ ló bí ẹ bá ti gbé ní mọ́ lò ní àbídìdèrè ọlọ́wọ́ sàmànáwà àwọn onímọ̀ mọ́ tán pè ní mọ́ ṣẹ́ẹ̀kọ̀ ìwò kẹ́kẹ́kẹ́ gbọ́lọ́bá bẹ́ẹ̀ ti dáwò fẹ́sọ̀ ní mọ̀ níbo ìṣirò ló wà mẹ́ ọlọ́wọ́ sàmànáwà afá ní bá ti mọ̀ bá káfí ìlú lámọ̀ bá lò afá ní pẹ̀lú ògbó ọlọ́run níbi the next topic táwọn sàlàyé tó kú lẹ́yìn lè bá ti máa bá wọn lò láàmà sàlàyé bá ti máa bá wọn mùsùlùmí ní bídíà ńláńlá ló kó sí ni kéèké ló gbó sí ni ẹni tó já sí pé òun tó pèpè sínú bídíà ìyàtọ̀ tó yàtọ̀ mùsùlùmí ti ṣe mòlúdì ṣẹ́ká mùsùlùmí kẹwẹ́ ẹ̀kẹ́ sí mòlúdì nẹ̀lẹ̀ bá ti bá lò ọ̀tọ̀ mùsùlùmí tí wọ́n tún ṣe mòlúdì ìtí wọ́n ń pèpè síbi pé mòlúdì jẹ́ súnà ní ìtí wọ́n ń takó súnà Nabi sallallahu alaihi wasallam ìwẹ̀ níbẹ̀ bá ti lábáwọn lò ó yàtọ̀ sí talákọ̀ọ́kọ́ ìbálò wọn yàtọ̀ síra wọn nínú ẹ̀sìn so ló fi jẹ́ pé ọ̀rọ̀ al-Walaah wal-Baraah bá ti sọ ọ̀rọ̀ àwọn àfáà ni báwọn ilé ìsì aṣọ di mọ̀tọ́tọ̀ mọ́ra wọn lọ́wọ́ tán fa tí lọ́wọ́ bá ń fa igi eléra ìkọ́ àtọ́ méjì àtàgbàlagbà wọn al-Walaah wal-Baraah wọn kẹsàn bí lẹ́ pé ń gbọ́ sí lọ bí kún wọn lóòtọ́ ùdúùlù ni wọ́n ti láwọn ṣùgbọ́n àbá padà wọ́n ní ùdúùlù àwọn sábà àwọn jàbátá wọ́n ní ùdúùlù ló sọ adìlù ló sọ ẹjàre tàbí ọlọ́run síkọ̀ ló sọ alẹ́ síkọ̀ ló sọ ayà ìyẹ́ àkún fàásìkún bìnábà fásàbà ìyàrí bí ẹnìkan bá fásìkún ni ọlọ́run dákọ́ ń bẹ̀ tí ẹnìkan bá àwọn alẹ́gbẹ̀ fásìkún ọ̀daràn tí sọ abá lè tẹ̀lẹ́tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ sọ́rọ̀ ni ìjẹ́ àkún fásìkún
bí wọ́n bá ya tíkọ̀ láyé tíkọ̀ kó gbogbo ọdún sáré lọ sàábà lọ ọlọ́run tó rán sàábà pé bá gbọ́rọ̀ kan ẹ wádìí kẹ́ tó ní àti lára ara yín wọ́n ní wọ́n gbọ́ lẹ́nu tíkọ̀ ló sọ oníbáwà ń jẹ́ kó ma tíkọ̀ ló sọ oníbáwà ń kúnlẹ̀ tíkọ̀ ló sọ oníbáwà ń kúnlẹ̀ tíkọ̀ ló sọ ayà yín jẹ́ àkópa sí kúkọ̀ lẹ́fẹ́ ló pẹ̀lú ẹ̀ àbí mọ̀ ń sókò ní ọlọ́run sàmọ̀nà wa so ìdá ẹ̀rọ̀tọ̀ ọlọ́run abọ́dà náà ìsìláàmù fàyè gbé al-Walaah wal-Baraah àmọ́ ẹmọ́ ìyá sílẹ̀ nìyí kálásẹ̀ jù ní orí rẹ̀ ní ìjẹjọ́ ó ti jẹ lógún lónìí mo sọ̀rọ̀ kan nípa al-Walaah wal-Baraah mo wá rí pé ọ̀rọ̀ ní àwọn èèyàn gbọ́ yìí so ẹnìkan ló wá sàlàyé fún mi tàbí ìdáyẹ̀ ń gbóyé mẹ́rin bá so gbóyè ló fà tí pẹ́sẹ̀ yẹ ti ó fi pọ̀ ìgbà tí mo sọ pé bá ti máa bá ẹni tí máa ń gbógun ti ẹ̀sìn níta àtẹ́sí ń gbógun ti ẹ̀sìn nulé bákan náà ni wọ́n ṣẹ́gẹ́tìsì kò túmọ̀ sí pé pípẹ́ táà ń sọ ní pé kọmọ bàbá rẹ̀ létí ṣẹ́gẹ́tìsì ìgbà míì wà ẹni táà sọ mọ́ ní pé ẹni tí ń gbógun tẹ̀sí ń ta ìbálò tí ẹ̀wọ́n ti bá lò pé láwùjọ ta wà yìí ọmọ bọ́ ti ń bá lò bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó lè dá ẹni tí ń gbógun tẹ̀sí létí láwùjọ wà yìí tó ju ọlọ́ akàn ìbọn tó ju ọlọ tó akàn bọ́ sí ṣẹ́gẹ́tìrìsì tó ọgbẹ́ ní ìjú mi lọ ti kán fọ́ sí àbágbàlagbà wọ́n ti kán fọ́nu ìwọ́rí but kéèkàn mú ẹ̀sánpù wá pé tọ́wẹ́ pé bọ́ ti ń bá wọn ló ń tanu bó ti àbá ìwọ́n ti bá lò láńsọ fún ṣẹ́gẹ́tìrìsì ṣé wọ́n ti ń yà bí òye so bákan náà sí lọ́dọ̀ wa mbd ẹni tẹ́tà fún ẹ̀sìn àti ẹni tí ń gbọ́dọ̀ sí ń ta àti ilé ìkẹta náà ni wọ́n bọ̀ torípélé wá jẹ́ mọ̀lẹ́bí mi torípélé wá jẹ́ àná mi ilé wá jọ́rẹ̀ àbá mi èyí ò wọ́n mẹ́sìn èyí tó lágbára jù ní òbí tó jáde lára yàn ó náà láti fúnra wa lápẹjú inú Kùránì òní Abu Ubeda ọ̀rọ̀ ó gbóyè nítorí ẹ̀ ní tó ṣe ó gbóyè ní àwọn olè ní àmánà àwọn olè ní lànàbí ní likulli qawmi àmínú gbogbo ọjọ́ kankan ló ní àmínú tí wọ́n wa àmínú hadhihi al-umma ẹni tí ó mọ̀ jẹ́ àmínú tí wá nínú jọ ànábí o a ní Sídíkù àbí àmọ́ àmínú wá bẹ́lò ní òsìrí gẹ́ Sídíkù mọ́ bí wọ́n bá jẹ́ ọba Sídíkù ẹ̀ síra Sídíkù ò sí mọ́ Abubakar Sídíkù bẹ́ẹ̀ náà ni kò sí àmínú fún alìhùmọ̀ ìmọ̀ wa àmínú hadhihi al-umma Abu Ubaida ẹni tí a pẹ́ ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún pé ẹni yíya a ní fọ̀kànbalẹ̀ fún ní àlùmọ̀ yìí Abu Ubaida ní ojú rẹ̀ kọlu tó ti yọ́nà náà ni ṣùkọ́nà bá kún fún alágbọ̀yí ẹ̀ṣẹ̀ rẹ̀ wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Alaikum salam. 1 2 3 4 5 Umar búdá kan lọ́nà sọ ọ̀rọ̀ yomi kọwàá inú agbórí ìgbà ilẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ báyìí láti wọ́n báyìí ìṣàlẹ̀
náà mo ń bọ̀. Fatuwa lè yóò ọlọ́run sàwọn náà wá ẹdí máa ti jálà ní lára wọn tán kàtítọ̀ òkútù náà sálímá sálámà sí náà láà tó bá jẹ́ sí pé àríkí onímọ̀ rẹ̀ tí ń pàtàkì onímọ̀ táa ti ń gbónímọ̀ lóòtọ́ ẹ wá fi àwọn àfáà sí ẹ̀sìnkí nìyí ẹ fi àwọn àfáà sí láwọn àfáà tó mọ̀ fún wọn nímọ̀ jù wọn lọ kìí sí pé àfáà lẹ́nu yìí náà láàfáà tẹ́ kó ní ó ṣe ẹ̀kẹ́ ọ̀ torí pé nínú àdámọ́ yẹn ni pé ẹni tí ó mọ̀ pé kò nímọ̀ tó ń kó mọ̀ sàlàyé fún kò ní fẹ́ gbà ẹ wá pè wọ́n sí kan sàlàyé fún tó bá wọ́n insist ilé òní kò ní sálámà wọn rùn bọ̀tí wáyé pé aláìmọ̀kan ni èyàn lè máa jìyàn sí sálámà rẹ̀ káfí sálámà rẹ̀ lẹ̀ láníyàn pé káfí ilé àwọn èèyàn sá fún sálámà kí ló dé ìwọ́n lè bí èkú ló dé tẹ́fì sálámà sí lágbájá so àníyàn pé káwọn èèyàn lè bá fi mọ́ abúzọlọ́ rẹ̀ tó bá ní sí so bẹ́ẹ̀ sálámà sí kò ní change tẹ́lẹ̀ náà látàpẹ́ sálámà sí kò ní change sálámà sí kò ní change sùúrù ẹni bẹ́ẹ̀ láti káàrin ẹ̀ sáfà aburú rẹ̀ wallahu ta'ala a'lam bis-sawab èyí ní sálámà sí máa àmọ́ kò tó fẹ́ kàfàrà rẹ̀ ṣẹpá Nabi sallallahu alaihi wasallam kò sálámà sí àwọn káàf sọ́wọ́ kàfàrà wọn ni kò tó kó kàfàrà wọn wallahu ta'ala a'lam bis-sawab àwọn tó wá kú níjọ́ jùmọ̀ àbí ní alẹ́ jímọ̀ wọ́n wà lára àwọn ṣíwá dáta anábi sọ anábi tó sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anábi káwọn òun wà lára wọn Allahu ta'ala sọ ó wà bẹ́ẹ̀ náà karama kò ní mà karama èyí fẹ́ ṣe pé ìdí karama ní ìfọwẹ́ tí wà ní sí wípé ó sì yìí tẹ́ láti ṣe Allah ta'ala sawab. Number 3. Tí wọ́n lọ́wọ́ gbọ́yé, káàkiri gbọ́yé nìyẹn ọ̀rá ní gbogbo ti gbọ́ jáde káàfàkan ló sọ lóòtọ́ bẹ́ ó gbà pàpàá ilẹ̀ ló sọ àpapàá ilẹ̀ ló sọ kí náà ti wá pàpàá ilẹ̀ ló sọ èyí ò fìlẹ̀ lórí ẹ̀ sóbà ní sí kó má jò irú jò orílù ní fi yóò rí orílù àyí ń gbórin nù ẹ̀rọ ìgbọ́n gbórin mọ́nú tó ń jó èyí náà láìsá ń gbọ́ náà ní ìsá ń gbọ́ náà ní ajá ìní jó náà ló sọ àwọn fẹ́ kàn dádó wọ́n ti láì fún ààrẹ tó ní orí tó ní kó máa ṣe bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ìnáwó ṣe lẹ́gbà mí wallahu ta'ala bis-sawab. Number 4 now. Gíbà ni ẹni tí ẹ̀kọ́ jalè tó fẹ́ fẹ́ pẹ̀yẹ̀ lẹ́kọ̀ọ́ ẹni ẹ̀dùn àtúbà ló tọrọ ẹwọ́n fáwọn èèyàn pé àbáyé náà jalè rí gíbà nù ọkàn lè sọ fún ẹnìkan
kò tẹ́ tọ́lọ́wọ̀n lè sàánú ó jalè ògbóǹta ìgbòlè ní ó ti padà túbọ̀ lọ́pàá sàánú ẹ̀kọ́ ọ̀dí túnà ní sí sọpọ̀ sọ lọ́kàn sọ ẹ̀hẹ́n ọmọ adápọ̀ rẹ̀ ríbà ní ẹ̀sẹ̀ ńlá gẹ́gẹ́ wọ́n tó dáhùn tí ẹ máa ń gbé yẹ́ ìbéèrè tó dáa ní tí ẹ máa ń gbọ́dọ̀ Christian ọ̀rọ̀ ẹ̀lẹ́yàn gbé ọ̀rọ̀ ẹ̀yàn gbé dáná fún yàn ó wá di ọjọ́ Sunday tọdún wọ́n dé ìní ìsìlámù ojú ìníṣẹ́ ó tún wá dá ńlá ọ̀rọ̀ náà so tí ẹ máa ti kó oúnjẹ tó dá yìí ó ti tọdún kíyàn ṣe ìmánì so kó sọ́dáwẹ̀ inshallah so ó lè jẹ́ ti sínú tó kù ti sínú ó ti rí nìyí tálẹ́ ni yóò ti kò ní oúnjẹ ọdún tààrọ̀ náà ní ọbẹ̀ ẹbẹ̀ tí wà ní sí so àbí kó wà nǹkan mí jẹ fún ẹ̀ bóyá nù tọ́tán sí ilé náà ní pé àti òṣèlú náà ẹjọ́ mọ́gá ilé àárọ̀ yìí gẹ́gẹ́ tí wà fún òun lè gbà wẹ̀ sẹ́jọ́ mọ́gá ilé àárọ̀ yìí so náà gbé ó sì gbìyànjú náà wallahu ta'ala a'lam bis-sawab. Náà tí náà àwọn onítọ́kọ́ sọ fún wa nírí ibẹ̀ nírí pé àwọn onítọ́ sọ fún wa àwọn nírí ibẹ̀ àyàtí tó bá lẹ stíkà mọ́ ẹgbẹ́ tí ó so kí mọ́ kó yára ìtúnú yọrùn náà tánàbà 5 ẹgbẹ́ sábà ìlọ náà best sport okay okay tí àyè bá wà táyè bá tẹ́kùn lẹ́yìn kò lẹ́tọ̀ọ́ yóò pẹ́ kó tó mọ́ sáyè lẹ́yìn wọn kẹ́ẹ̀tọ́ ráyè lẹ́yìn wọn yóò pẹ́ tó bá ní sẹ́yìn so ọlápá rí inú àwọn àfá tí wọ́n sọ pé àfá òrí ẹ̀gbọ́n mọ́ a rí àwọn àfá ẹ̀sìn tí wọ́n pé tí ò bá sáyè lẹ́yìn mọ́ ni gẹ́gẹ́ tí àwọn àfá wọn gbìyànjú pé tí ò bá sí mọ́ bọ̀dá náà pé yóò pẹ́ kó tó kò sí mọ́ for example ní sí tí ẹ máa wo jùmọ̀ àríwá ní sí kọ́nà yìí ní sí orí tó yà mẹ́ kọ́nà orí tó sí lọ́rọ̀ báyìí wọ́n náà tó lọ tó ń bẹ̀ náà ni ẹ máa yí lọ sí ìbá ní wáyé ìdáwó láyé òkè ẹ̀dà ẹ padà bá dé títí pé padà bọ́ kátìrí ẹfún yìí náà ni tó ọlọ́run sáwọn náà wá tó ọlọ́tara ìsọ̀wà níparí ẹ́ sí ìyá rẹ̀ àbí torí pé ìyá wa òfin tẹ̀ láti àbá wa táà lè sọ ọ̀rọ̀ òdì sí àkó bẹ́ẹ̀ àgbàmọ́ náà ni sáwọ̀ kí ń fi ìbàjẹ́ kọ ìbàjẹ́ ṣèdí wọ́n náà tó sọ ọmọ gs so ẹ̀ka tá sọ fẹ́ nìyẹn ni pé kó lọ túbá lọ ya rẹ̀ sẹ́lẹ̀tì kó lọ túbá gan so ìyá sí bàbá kéèsì ọ̀tọ̀ ni bàbá ló lẹ́tọ̀ọ́ ọkùnrin ló lẹ́tọ̀ọ́ pé tíyàwó tó bá ti àwọn fún náà ẹ̀tọ́ tó fi òun náà lè dìná àwọn láìpẹ́ náà láìpẹ́ tó ẹkó ṣe fún tí ò ní ṣe fún
but kò gẹ́ẹ́sẹ̀ ọmọ so wá ní kọmọ yẹn lọ bẹ ìyá rẹ̀ so nǹkan tó yẹ kó ṣe ní pé kó ṣe wá sí fún ìyá rẹ̀ pé wàláhì ẹlọ́pùtọ́ lọ́mọ mi ẹlọ́kùnrin tó pé bẹ́ẹ̀ lẹ́tọ̀ àrí tí àwọn ọmọ ìyàwó adáta bá fún ẹgbẹ́ mú yóò ní dùn so yóò sì máa lọ sí àlàáfíà fún so èyí wọ́n bá ti bẹ̀ wọ́n yóò ní wọ́n jẹ tẹ́ jẹ gẹ́gẹ́ tí sí so ààrẹ lájá bá mi ló dá sí ma ṣe ìwàlẹ́wùn ní erí